Marku orí kejì. Nígbà tí ó sì tún wọ Kápánámù lọ lẹ́yìn ijọ́ mélòó kan, òkìkí kàn yíká pé ó wà nínú ilé. Lójú kan náà ọ̀pọ̀ ènìyàn sì péjọ tó bẹ́ẹ̀ tí ààyè kò sí fún wọn mọ́, kò sí títí dé ẹnu ọ̀nà. Ó sì wàásù ọ̀rọ̀ náà fún wọn. Wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀. Wọ́n gbé ẹnìkan tí ó ní ẹgbàá tọ̀ ọ́ wá, ẹni tí mẹ́rin gbé. Nígbà tí wọn kò sì lè súnmọ́ nítorí ọ̀pọ̀ ènìyàn, wọ́n sì ṣí òrùlé ilé níbi tí ó gbé wà. Nígbà tí wọ́n sì dá a lù tán, wọ́n sọ àkéte náà kalẹ̀ lórí èyí tí ẹlẹ́gbàá náà dùbúlẹ̀. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún ẹlẹ́gbàá náà pé, ọmọ, a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ṣùgbọ́n àwọn kan nínú àwọn akọ̀wé wá tí wọ́n jókòó níbẹ̀. Wọ́n sì ń gbèrò ní ọkàn wọn wípé, èéṣe tí ọkùnrin yìí fi sọ̀rọ̀ báyìí? Ó ń sọ ọ̀rọ̀ òdì. Ta ni ó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni bí kò ṣe ẹnìkan, àní Ọlọ́run? Lójú kan náà bí Jésù ti wòye ní ọkàn rẹ̀ pé wọ́n ń gbèrò bẹ́ẹ̀ nínú ara wọn, ó wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń rò nǹkan wọ̀nyí nínú ọkàn yín? Èwo ni ó yá jù láti wí fún ẹlẹ́gbàá náà pé, a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, tàbí láti wí pé, dìde, sì gbé àkéte rẹ kí o sì máa rìn? Ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni, ó wí fún ẹlẹ́gbàá náà pé, mo wí fún ọ, dìde, gbé àkéte rẹ kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde lójú kan náà, ó sì gbé àkéte náà, ó sì jáde lọ ní ojú gbogbo wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn. Wọ́n sì yin Ọlọ́run lógo wípé, àwa kò rí irú èyí rí. Ó sì tún jáde lọ sí etí òkun. Gbogbo ìjọ ènìyàn sì wá sọ́dọ̀ rẹ̀, ó sì kọ́ wọn. Bí ó sì ti ń kọjá lọ, ó rí Léfì ọmọ Áféù, ó jókòó níbodè. Ó sì wí fún un pé, máa tọ̀ mí lẹ́yìn. Ó sì dìde, ó tọ̀ ọ́ lẹ́yìn. Ó sì ṣe bí ó sì ti jókòó ti oúnjẹ ní ilé rẹ̀, ọ̀pọ̀ àwọn agbowó òde àti ẹlẹ́ṣẹ̀ wá bá Jésù jókòó pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, nítorí tí wọ́n pọ̀, wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. Nígbà tí àwọn akọ̀wé àti àwọn Farisí sì rí i tí ó ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun, wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé, èé ti rí tí ó fi ń bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ, tí ó sì ń bá wọn mu? Nígbà tí Jésù gbọ́, ó wí fún wọn pé, àwọn tí ara wọn le kì í wá oníṣègùn, bí kò ṣe àwọn tí ara wọn kò dá. Èmi kò wá láti pe àwọn olódodo, bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisí a máa gba àwẹ̀. Wọ́n sì wá, wọ́n sì bi í pé, èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti àwọn ọmọ ẹ̀yìn Farisí fi ń gbààwẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kò gbààwẹ̀? Jésù wí fún wọn pé, ẹ̀yin lè mú kí àwọn ọmọ ilé ìyàwó gbààwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn. Níwọ̀n ìgbà tí wọ́n ní ọkọ ìyàwó lọ́dọ̀ wọn, wọn kò lè gbààwẹ̀. Ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn, nígbà náà ni wọn ó gbààwẹ̀ ní ọjọ́ wọn nì. Kò sí ẹni tí ń fi ìdáàṣà aṣọ tuntun mọ́ ògbólógbòó ẹ̀wù, bí bẹ́ẹ̀ kọ́ èyí tuntun tí a fi lẹ̀ á fa ògbólógbòó ya, aṣọ á sì máa ya síwájú. Kò sí ẹni tí ń fi ọtí wáìnì tuntun sínú ògbólógbòó ìgò, bí bẹ́ẹ̀ kọ́ ọtí wáìnì tuntun á bẹ́ ìgò náà, ọtí wáìnì á sì dànù, ìgò náà á sì fàya. Ṣùgbọ́n ọtí wáìnì tuntun ni à ń fi sínú ìgò tuntun. Ó sì ṣe, bí Jésù ti ń kọjá lọ láàrin oko ọkà ní ọjọ́ ìsinmi, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí máa ya ìpẹ́ ọkà bí wọ́n ti ń lọ. Àwọn Farisí sì wí fún un pé, wò ó, èéṣe tí wọ́n fi ń ṣe èyí tí kò yẹ ní ọjọ́ ìsinmi? Ó sì wí fún wọn pé, ẹ̀yin kò ti ka ohun tí Dáfídì ṣe nígbà tí ó ṣe aláìní, tí ebi sì ń pa òun àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀, bí ó ti wọ inú ilé Ọlọ́run lọ ní ọjọ́ Abiatari olórí àlùfáà,
tí ó sì jẹ́ àkàrà ìfihàn tí kò tọ́ fún un láti jẹ bí kò ṣe fún àwọn àlùfáà. Ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú. Ó sì wí fún wọn pé, a dá ọjọ́ ìsinmi nítorí ènìyàn, a kò dá ènìyàn nítorí ọjọ́ ìsinmi. Nítorí náà, ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi pẹ̀lú.